Amina. Mo kí Ọlọ́run. Allah. Mo kí Ànábì wa Muhammad. Sallallahu alayhi wa sallam. Mo kí àwọn as-sahabatul kiram. Bákan náà mo wá kí àwọn àgbàlagbà tí wọ́n ń tẹ̀ ní ìkàlẹ̀. Pẹ̀lú àtọ̀dọ̀ bàbá wa ìmáàmù àgbà state missioner Ansarudeen nípínlẹ̀ Ọ̀ṣun. Bàbá wa àgbà Ìmágbèmí. Ọlọ́run kò dé kí á rí i pẹ́. Amina. Mo kí àwọn bàbá wa láti ìlú Ìlá. Ọlọ́run ṣàgbéká rí i pẹ́. Àmín. Mo kí bàbá wa Gbẹdẹmukẹ ọlọ́ba àbúrò. Àmín. Mo kí bàbá wa Lakal Hamd. Ọlọ́ba wa pẹ̀lú yín. Àmín. Mo tún kí bàbá wa Gbẹdẹmukẹ Gbọ́láwọlé àbúrò. Amina. Mo kí àwọn bàbá wa Imam ọlọ́ba aṣọ́dára fún. Amina ya Allah. Mo kí Sheikh Muhammad Maruf ọlọ́ba àbúrò. Àmín. Mo kí ẹ̀jẹ̀ bàbá wa Sámángbòǹgbò ọlọ́ba aṣọ́dára fún. Amina. Mo kí Sheikh Lukman ọlọ́ba ìyálẹ̀ ẹ̀gbọ́n mi àgbà ọlọ́ba àdójì. Àmín. Mo wá kí akí ọkọ ìyàwó aláyé wa Ibrahim Abdulhamid. Mo kí alájà wa Halimat Àjàó àbí nípa ọ̀pẹ tó dìbò ní ìsinmi gbogbo ẹ̀rọ yàtọ̀ ọlọ́kọ̀ fún àgbàkà sí. Amina. Mo kí ìdílé ọkọ ìyàwó ọlọ́gbà wa kí i. Bákan náà mo kí ìdílé ìyàwó ọlọ́kọ̀ sábà wa kí i. Ọlá tó tóbi àrùkọ̀ mo wá kí ìkọjá bàbá mi lẹ́ẹ̀kan bàbá wa láti testing ground ní láti Anglican lọ bàbá wa Ali mo rọra ní ìkọjá wọn fi tí bá ti kó lórí ibi tí mo wà ní mo bọ̀ wá kí ẹ lá. Wàyà Rabbi zawwijni. Al-alim Bifati mahasini. wallahi alimun bi'ulumihi. Allah. وبعينه إنما الغني غني هو بغناه Allah. وبإنفاقه ada olówó mà lólówó àríyá rẹ̀ wọ́n fẹ́ bọ́kọ̀ bẹ́ẹ̀ tó bá láhùn jù kì í hàn lára rẹ̀ àmọ́ tí bá na àwọn olówó bẹ́ẹ̀ làfà. نعرف العالم بعلومه ولو بكتمانه هذا فاما لا فا pẹ̀lú tí ń bá ń lọ ní ìmọ̀ kó dà kó fara pamọ́. Mo fi kí bàbá wa Ali al-Markaz al-Awwali al-Markazi الأولين. من الأولين من العصرين بابا وعلي ọlọ́mọṣẹ́ àjẹká ní pẹ́. Amina. ọ̀rọ̀ la ilaha illallah. Amin. Ya Rabbi zawwijni bidhati. Ya Rabbi zawwijni bizati mahasini. Bidhati mahasini. ويا رب زوجني بذات محاسن وعاقبها بدلا إذا هي أقبلت. Nínú Islam tàbí ká pín ní àgbáyé marriage Islam a new invention
It's a new invention. Day by day. Allah. Ìyàwó máa ń tuntun sí ni o. Kódà àjọ méjì ìjọ mẹ́ta táwọn bàbá tó bí wa àti ìyá tó bí wa ti lò lọ́dọ̀ ara wọn. Àti ìyàwó àpapọ̀ ni wọ́n ń pera wọn nílé kálukú wọn. Allah. Bí bàbá tó bí bàbá ìyàwó bá tún bẹ láyé. Gbólóhùn tí ó béèrè lọ́wọ́ ọmọ ẹ̀. Tó ní ìyàwó tí wọ́n ti bímọ tẹ́lẹ̀ ni pé ọkọ ẹ̀ kọ́. Nígbà tí wọ́n bá ń kọ́ ọmọ wọn kankan, ọkọ náà ní ó béèrè. Bàbá alábẹ́jẹ́ àpapọ̀ ní béèrè. Ibi wọn ti pẹ́pẹ́pẹ́pẹ́ nídìílé ìyàwó tí bàbá ìyàwó fẹ́ béèrè. Àyè bàbá ọkọ yóò ní ìyàwó ẹ̀ kọ́. Torí pé wọ́n ọmọ tó bí. Ya Rabbi zawwijni bizati. Ya Rabbi zawwijni bizati mahasini. Wa'aqibuha badran idha hiya aqbalat. Ẹ̀gbọ́n náà sọ́yà kí ìfẹ́ kó fúnyàn. Tí ìfẹ́ bá ń gbé nǹkan yẹ kó gbé jáde, tó ń gbé jáde day by day, kulla yawm. Àtúmọ̀ fi ṣáàlùkù. Tí ìfẹ́ bá ń gbé nǹkan yẹ kó gbé jáde ní ojoojúmọ́, sọ́yà kí ìfẹ́ ó fúnyàn. Ẹ̀wọ́ àìtí ìfẹ́ wá ń sú wa. Lẹ́yìn irú ọjọ́ òní ní ìsìn àmọ́ ọdún. Látọ̀ lárọ̀ ìgbà ó sì máa bẹ̀rẹ̀. Kí ló dé? Kí ló dé? Ya Rabbi Zawwijni bizati mahasini. Hunaka fayda suf. Wa'aqibuha. Ọ̀pọ̀ kanú ayé. Ó béèrè pé kí ní dé tí fẹ́ tí kì í fi ń pẹ́ kí wọ́n lọ lè fà tó fi lè pẹ́. Wọ́n ní tóbi bá béèrè lọ́wọ́ ní orí ẹsẹ̀ fún. Ǹjẹ́ gàrí ẹ̀. Wọ́n lè bá ti béèrè irú ìjókòó bá ẹsẹ̀ fún. Àti béèrè irú eléyìí pọ́lọ́gọ́rùn sí òfẹ́ gbà. Tó lóun fẹ́ káwọn wá sí grand field. Òfẹ́ kẹ́ ẹ pé gbogbo ẹ̀. Kí lọ́wọ́ lórí? Àtó nílá nínú náà yẹn pè wọ́n. Ẹni mo fẹ́ lọ ní ọkọ. Tóbi bá ti béèrè irú rẹ̀ ẹ fún. Ẹ wá wò tí fẹ́ yẹn ò bá pẹ́. Ẹ wá pè lọ́mọ àlè ẹni kì í sọ lọ. Wọ́n bí zawwijni bizati. Ya Rabbi zawwijni. Dandan ni gómìnà ọlọ́kọ̀ àwọn kì í ṣe dandan ni gómìnà oníyàwó kì í ṣe dandan. Màníta tó àmì kò mọ̀ lùbáyà fún Yatazawwaj. ẹjọ́ bá ti tó bùkátà yìí pé oní ọlọ níyàwó. Ẹjọ́ bá ti tó pé kó fílẹ̀ náà it's not by force. اتقوا أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن تكونوا صالحين فإنه كان للأوابين غفورا. Èèyàn méjì wọn lọ́lọ́ ní oníyàwó. Èèyàn méjì wọn lọ́lọ́ ní ọlọ́kọ. Ìṣètò láti. Ẹni àkọ́kọ́ tí ó níyàwó. Àkọ́kọ́ ń bẹ̀. Tí ó kọ́kọ́ níyàwó lágbàlagbà tó bá ti dàgbà. Ó dàbí àwọn aráalé wọn dáwó jọ tí wọ́n fẹ́ yàwó fún. Ẹni wọ́n fẹ́ fún. Ẹni kejì tí ó níyàwó lè yan rí. Ẹni tó bẹ̀rù Ọlọ́run kì bá àjọmọ kékeré. Bá àjọmọ kékeré tọkùnrin nìyẹn. فأنكحوا الأيام فأنكحوا الأيام منكم والصالحين من عبادكم وإمائكم. ẹni kejì tí ó lọ́kọ ẹni àkọ́kọ́ olóbìnrin tí ọ̀sán ti jáde lára ẹ̀ ẹwà tó ti jáde lára rẹ̀ bóyá like 13 bóyá like 15 bóyá like 20 years of age tí ẹwà ti ń pè é táwọn èèyàn lè ń pè ẹwà yẹn mọ́ lára ẹ mú lọ rí ọkọ ẹ fi lọ́kọ ẹni kejì tẹ́ ẹ fi lọ́kọ ní obìnrin lẹ́wọ̀n ti ìyàfẹ́ yìí bá kódà kọjá adélébọ̀ àbójútì àgbà
kò jẹ́ ẹni kò lọ lọ́kọ ẹ wà béèrè lọ́wọ́ tìyẹn kó tó lọ́kọ ibi sọ ti ṣe tán láti lọ́kọ tọ́lá lómi ò ti ṣe tán láti lọ́kọ ẹni ò ti ṣe tán àwọn èèyàn kan bẹ Nàìjíríà níjọ́ tí wọ́n bá get married báyìí wọ́n wá change gbogbo sí àti gbogbo contact bóyá Twitter ni bóyá WhatsApp ni bóyá Facebook ni wọ́n wà tíkẹ̀ tó ní kí wọ́n máa wọ obìnrin yẹn láti ọkùnrin ní wọ́n lọ ọkùnrin tó náà jẹ́ wọ́n máa ń pè womanizer ni ẹ̀tọ́ obìnrin kan ọ̀ká ni wọ́n sì máa wọ obìnrin yẹn wípé òun náà ọkùnrin kan ọ̀ká wọ́n wà change gbogbo ẹ̀ láti manage ẹ̀ láyé tí a wà ní ìsìn that is the situation of life láti ní ká ní proper marriage bí a fẹ́ lọ́kọ ọ̀nà tá a fi lè lọ́kọ nìyẹn bí a fẹ́ níyàwó ọ̀nà tá a fi lè níyàwó nìyẹn. Fankihul ayyam. Fankihul ayyama minkum was-salihina min ibadikum. Nígbà tẹ́lẹ̀ ká sọ pé torí owó ló fi fẹ́ nìkan mo ní torí kí ni bá fi fẹ́ torí owó náà la fi fẹ́ yàwó torí owó tọkùnrin bá ní kó lọ ṣiṣẹ́ àlá àǹtà tíyà bí sàmánì yàtà àwọn àṣàrà ìjàjì ànábì Ṣuaib alayhi salatu wassalam. nígbà tí ó fi ọ̀kan lára àwọn ọmọ rẹ̀ tí ó fi lọ́kọ fún ànábì Mùsá ó ní lọ kó sì ní iye ọdún báyìí wá lọ nùgbẹ́ lọ nùgbó lọ ṣe wàhálà kọ́ wá mú iye báyìí fún mi níjọ́ náà lọ́hùn wọ́n ń pè ní àṣàràtà ìjàjì nǹkan báyìí kọ́ wá pé ọ̀nà mẹ́wàá tí ìgbà tí ìdí mi ní so ìdí ọmọ mi fún ẹ. Alóbìnrin wọn ní ọlọ́kàn nítorí owó nítorí kí lè bá fi ní ẹ máa ti bẹ̀rẹ̀ àwọn obìnrin ní irun orí rẹ̀ ọ̀sẹ̀ kọ̀ọ̀kan ni yóò di ètí òdi yóò kó ètí ọ̀bá kó yóò tún ṣe bá mi. Yóò ṣọ̀ṣọ́ etí yóò ṣọ̀ṣọ́ ara ọwọ́ kéré jù bóbìnrin ṣe máa ń jáde ó kéré jù sọ márùn-ún wà lára rẹ̀ ọ̀kan wà sálẹ̀ ìyẹn òun kan ara aṣọ lò náà wọ́n ń ta wọ́n ìyẹn wà lókè yẹn ọ̀kan wà lókè yẹn bí ilẹ̀ rẹ̀ ó di méjì yóò ṣẹ̀ṣẹ̀ wá aró ìkan ó di mẹ́ta aṣọ kan bẹ láyà nìyí bóbìnrin máa fi gbá bí ìmú wọ́n ń ta náà wọ́n ọ̀kan wà tí ó wọ̀ bí kaba ìyẹn kì í ṣe sílẹ̀tì òun náà wọ́n lọ́sẹ̀sẹ̀ wá wọ ìtọ́wọ̀ lórí rẹ̀ yóò wá wé kíní kan sórí òun náà wọ́n ó di méje lọ́sẹ̀sẹ̀ wá da ìkan bóra ó di mẹ́jọ ẹ wá oríṣi ìlàkà tí ó lè. Fankihul ayyama minkum. ẹ wá ní gómìnà ọmọ lò ó nítorí owó torí kí ni bá fi. was-salihina min ibadikum. báwo bá ti wọ́n lù kí nígbà tí mo wọ̀ yìí kò ní ìdí ìtìsàlẹ̀ náà. Aṣọ mẹ́ta olùdókòrin jáde ọ̀ṣọ́. Wọ́n bá wù ní wọ́n dà nǹkan wọlé tàbí wọ́n má dà nǹkan wọlé. Ìta mẹ́lò lẹ̀. Fankihul ayyam. Fankihul ayyama minkum was-salihina min ibadikum. Ọlọ́dún kan ọlọ́dún kan ní kọ̀pẹ́ lọ́nà Ìbàdàn bẹ́ẹ̀ ọjọ́ kejì ni ìyàwó fi ilé lẹ̀. Torí wọ́n ṣe honeymoon lọ́sẹ̀ méjì ọkọ débi ṣé wọ́n ti pè láti gbà yín ní NNBC ní wọrí wọ́n fún níwèé ni wọ́n ló ti pẹ́ ìdìbò ti létí ìyàwó ti padà ẹrù máa ń kẹ́rẹ́ wọ́n ní kí làwọn ọmọ ẹ̀jẹ̀ wọ́n ní kò sí tẹ́jẹ̀ mọ́ nínú òṣèré Islam al-khitba hùnà al-khitba min ar-rijal lin-nisa ọkùnrin yóò bá obìnrin sọ̀rọ̀ pé I only have mutual love interest o fẹ́ níyàwó yóò bá sọ̀rọ̀ ṣẹlẹ̀ ìsìlámù ní tọ́ba sọ̀rọ̀ kí ni kọ́ má ti dáhùn níjọ́ náà ó fi lọ èèyàn tọ́ba ṣe adélébọ̀ ni ó ti tìbí kan dé kọ́ dáhùn tí ọba dáhùn tí ọba ní dáhùn kọ́ má dáhùn. àwa ń pe kí ní kan ní khiyar wọ́n ní dọ́kà lọ́bì jókòó obìnrin kan wá dé ọwọ́ abọ́jú sẹ́lá Muhammad sallallahu alayhi wa sallam. wọ́n ní tọ́lá kọ́ni záwùtì
wà orílù azwajan ukhra ọlọ́kọ̀ mi ti fi mí lẹ̀ wọ́n ni mo fẹ́ tún ọkọ ní. lẹ́rù kaba dìde nù sàbí ànábì torí ń jọ obìnrin wọn láyé ní ìsìn obìnrin ọ̀wọ́n obìnrin gidi sì tún wọ́n ní ìsìn obìnrin tí ń sin lọ́wọ́ obìnrin gidi ọwọ́n lẹ́rù kaba dìde nù sàbí ànábì ọba ló fẹ́fẹ́ lóbìnrin bá dìde kọ́ọ̀mù àti tìrìkà ní mẹ́rin à ìlà sọ́wọ́ọ̀tì lóbìnrin bá dìde ó ní sẹ́lá gbájá ni ó ní anábìrì kìíyàrí àǹkìrò obìnrin ní second thought ní pé ẹ fún obìnrin láàyè ẹ kí ronú sọ̀rọ̀ ọkọ rẹ̀ sọ́lọ́ọ̀fẹ́ àbí ọ̀lọ́ọ̀fẹ́ tí ọ̀rọ̀ tí ọlọ́ọ̀fẹ́ ni wọ́n yà kí ṣe dandan. Anabi Muhammad sallallahu alayhi wa sallam yàtọ̀ sí ìyàwó mọ́kọ́ kànlá tá anabi fẹ́ ọ̀fẹ́ ní ìtumọ̀ ọjọ́ fẹ́ra wọn mọ́ wọn bọ̀ obìnrin yẹn ní àlìyà anabi fẹ́ nígbà tá anabi fẹ́ anabi wa fẹ́ sí lásán wò anabi bá di ẹgbẹ́ kásíà bọ́ọ̀nìhà kásìnà fìhà anabi wọ́n ara sí gàgà díẹ̀ bí aṣọ rẹ̀ bí gbà bí wọ́n gbẹ̀gùn oríra wọn anabi bá ìdìgan tó ká bàbá bí ìgbà tí àfin bá wọn yàn bẹ́ẹ̀ anabi ní ìlú fi ọmọ anabi ló wó sàdá àti ìlú fi ọlọ́dún àwọn èèyàn ọmọ wọn lọ torí pé díẹ̀ ló àṣírí rẹ̀ lójú obìnrin ní second thought kàbí tóbìnrin bá béèrè lọ́wọ́ ọkọ rẹ̀ wípé 1,000 tó ní í ṣe ọmọ ẹ̀ ó yẹ kó kó fi 500 naira sí tọ́ba ní 1,500 kò tó sọ́mẹ̀ ó yẹ kó bá ọ̀rẹ́ ọ̀bẹ̀bẹ̀ sí tí ọba nínú ìlọ́wọ́ mọ́ àkìyà ó bẹ̀bẹ̀ tọrọ mọ̀ ìdílé tó ti fẹ́ yàwó yẹn ó mọ̀ ìdílé tó ti fẹ́ bàbá ṣe fẹ́ yàwó là sí máa ṣe ṣe tó burú bẹ́ẹ̀ ìjọba àgbẹ̀bí ọ̀fẹ́ nàná Khadija èyí táwọn bàbá tó bí tí wọ́n béèrè ó ti pọ̀ jù Khadija lọ́rọ̀ gbẹ̀yìn ló kó gbogbo ẹ̀fọ́ ànábì Muhammad lórí sallallahu alayhi wa sallam lẹ́yìn ìgbà tí ó lọ́kọ̀ àkọ́kọ́ tí wọ́n gba kankan lọ́wọ́ ẹ̀ lọ́wọ́ ọkọ yẹn ó tún lọ́kọ̀ kejì wọ́n gba kankan lọ́wọ́ ẹ̀ nígbà wọ́n fi ànábì ni wọ́n béèrè tọ́kọ̀ ó sì gbẹ̀yìn ó lọ kó gbogbo ẹ̀fọ́ ànábì Muhammad sallallahu alayhi wa sallam ó ní kó lọ lé wa subahana rabbika rabbil izzati amma yasifun wassalamu ala al-mursalin walhamdulillahi rabbil alamin.